Ọba tó ń ṣoore tí kì í screenshot oore. Bíbíà tọ́mọ èèyàn bá ṣoore fún ẹ, ó lè screenshot ẹ̀. Àyàn tí èèyàn bá ṣoore fún ẹ, ó lè screenshot ẹ̀. We are talking about the God that will bless you. Tí ò dẹ̀ ní máa fi yangàn káàkiri. Ayérayé nínú ọ̀run. Ẹ̀mí inú àwọn wòlíì. The only God that is greatly greater than the greatest of any man. The God that knows the beginning from the end. He knows the end from the beginning. Atọ́pẹ̀ríọlá, Atọ́tìnétọ̀, the only wise God, invisible, immortal, the God that cannot be insulted, the God that is far bigger than what we are calling him. That is why we are calling him Alpha, Omega, àìkú, àìrí, àìdíbàjẹ́, Ọlọ́run tí ò lè kú, unquestionable God, unchangeable God, the most reliable God. Ògún máa ń jáwọ́ èèyàn kulẹ̀, Ṣàngó máa ń jáwọ́ èèyàn kulẹ̀, Ọlọ́run tí kì í jáde kulẹ̀, unquestionable God. AlujoHymn solution. Hosanna to the King of Kings. Hosanna to the one that sits on the throne. Hosanna to the one that knows the beginning from the end. That is why we call him Arúgbó Ọjọ́ Adàgbà Má Pààrọ̀ Oyè Abetilu Karabiajere. Ẹ̀mí mímọ́, ẹ̀mí àwọn wòlíì, the spirit of the prophet, we want to say thank you. I want to usher you into the AlujoHymn with Segun Oluwayomi, episode 202 today. It has been God. We started this 3 years ago, 4 years ago, going to 4 years now, 2020, May, that we gather here together. We praise God with our hymns and spiritual songs according to Colossians 3:16. The only thing that you can do to move the hand of God is to praise him. If you cry, if you do anything apart from praising God, God will just be looking at you. But when you praise him, he moves his hand towards you to help you, to support you. So tonight, join me. Let's praise. Let's worship the one that sits on the throne. Because he came to this sinful world to die for me, to die for you, to die for everybody. Ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo ẹ̀mà ní Jésù mú lọ. Àánú lèmi àti ẹ̀rí gbà o. So don't think about what God has not done for you. Think about what he has been doing. The miracle of sleeping and waking up every day is enough. Ọlọ́run tí ò jẹ́ kí ẹ̀yà ara tiẹ̀ tèmi ó daṣẹ́lẹ̀. Àánú la rí gbà. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá ẹ ṣé o. So today it's going to be a fun. We will praise God, we will dance, we will give him all the glory. Join me. Jẹ́ ká jọ jó. We're going to be on Fàájì FM. We're going to be on Smiles FM. We're going to be on Orisun. We're going to be on Facebook, TikTok, Instagram, and YouTube. 7 platforms. It has been God. Ọlọ́run ni. Àánú lèmi àti ẹ̀rí gbà. So let's go and dance and give him all the glory. Ọlọ́run tí a kò lè dá dúró ni. Àrí ìró àlá, ògbénú Wúndí Aṣọlá, ògbénú Adélébọ̀ Ṣẹwà, gbanigbani tí gbogbo ènìyàn ń sáyá. Ọlọ́run àwọn ọlọ́run, àìkú, àìrí, àìdíbàjẹ́, òpábídà sọ́bídíré. Àánú lèmi àti ẹ̀rí gbà. Jẹ́ ká lọ AlujoHymn with Segun Oluwayomi, episode 202.
olórúkọ ńláńlá, orúkọ Jésù tó kárí gbogbo ayé. Ìjìnlẹ̀, olórúkọ ńláńláńlá, orúkọ Jésù tó kárí gbogbo ayé. Ní orúkọ Jésù gbogbo ẹkún kó máa wólẹ̀. Àwọn tí ń bẹ ní ayé, àwọn tí ń bẹ ní ọ̀run, àwọn tí ń bẹ ní agbede méjì ọ̀run òun ayé, àwọn tí ń bẹ ní gúúsù, ní ìwọ̀ oòrùn, ní ìlà oòrùn, ní àríwá. The scripture says at the mention of that name, every knee must bow. It is a must. It is a must. Dandan ni. Ní orúkọ Jésù gbogbo ẹkún kó máa wólẹ̀. Ní orúkọ Jésù gbogbo ogun ayé wa kó máa wólẹ̀. Ayérayé nínú ọ̀run. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí inú àwọn wòlíì. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run Ọláwọlé Ọládìyàn. Ọlọ́run Adébọ́lá Òní. Ọlọ́run tá a kìkìkìkì tá ò lè kìtàn. Ọlọ́run tá a sọsọ nípa rẹ̀ tá ò lè sọtán. Ògbénu Wúndí Aṣọlá. Ògbénu Adélébọ̀ Ṣẹwà. Ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba ọjọ́ gbogbo. Olórin yẹn ní ìjìnlẹ̀, olórúkọ ńláńlá o, orúkọ Jésù tó kárí ayé o. Ìjìnlẹ̀ o, olórúkọ ńláńlá o, orúkọ Jésù tó kárí ayé. Ìjìnlẹ̀ o, olórúkọ ńláńlá o, orúkọ Jésù tó kárí ayé. Má kọrin yẹn tẹ̀lé mi. Ìjìnlẹ̀ o, olórúkọ ńláńlá o, orúkọ Jésù tó kárí ayé o. Ìjìnlẹ̀ o, olórúkọ ńláńlá o, orúkọ Jésù tó kárí ayé o. Ìjìnlẹ̀ o, olórúkọ ńláńlá o, orúkọ Jésù tó kárí ayé. Ẹ wọlé, ẹ wọlé. Iṣẹ́ wòlíì máa pọ̀ gan lónìí. Ẹ̀mí mímọ́ mo fẹ́ yin ọba àwọn ọba ni. Ayérayé nínú ọ̀run. A tún ti dé lónìí o. AlujoHymn Fusion with Segun Oluwayomi. Episode 202 online. Episode 4 on Orisun. Ẹ̀mí mọ́ ẹ ṣé o. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́. Iṣẹ́ wo ni máa pọ̀ gan lónìí? Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́ o. Ó kú àgbà lẹ́wà. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ọ̀run ó kú iṣẹ́, ó kú àgbà lẹ́wà. Tí kì í bá ṣe tiẹ̀ ni àwọn ẹni bí ò bá ti fi wá pa á. Tí kì í bá ṣe tiẹ̀ ni ogun ìdílé ò bá ti fi wá pa. Ògún ò bá ti fẹ̀jẹ̀ wa wẹ̀. Ogun ìdílé ò bá ti yàgbẹ́ lé wa lórí. Ogun ìdílé bàbá ò bá ti ṣe wá báṣabàṣa. Ẹ̀mí mímọ́ Ọlọ́run mo máa kú iṣẹ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run mo máa kú iṣẹ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa kú iṣẹ́ o. Ó kú àgbà lẹ́wà. Ẹ wọlé. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun, ó wó di Jẹ́ríkò. Ayérayé, we want to praise you this evening. Iṣẹ́ wòlíì. Ayérayé ẹ ṣé o, ayérayé ẹ ṣé o. Àyàn yìí lù. Bẹ́ẹ̀ni, àṣẹ̀kan bí òtútù, àṣẹ̀kan amú bí ọyẹ́, kò sóhun tọ́lọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ni,
tí a ti kọ lé ẹ lórí tó wá láti ìdílé bàbá àti ìdílé ìyá nítorí pé o fẹ́ yin Ọlọ́run o fẹ́ sin ọba àwọn ọba tó ń jẹ́ arúgbó ọjọ́ àbẹ̀tìlú kára bí ajere ẹ ṣé o. ṣé rí ayérayé ṣe ẹ wálé ẹ wálé. olórí yẹn ni mi ò ṣayé wá ilé ni mo ṣì yá. iṣẹ́ wòlíì máa pọ̀ gan lónìí. mi ò ṣayé wá ilé ni mo ṣì yá. ogun ilé tí mo ṣì yá jáde lára mi lórúkọ Jésù. àwọn tó ní orin yẹn ń wò mí lọ́wọ́lọ́wọ́. Bíbélì ní gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Àwọn ogun kọ̀ọ̀kan wà tó wọlé láti ara ẹ̀jẹ̀ bàbá ẹ̀jẹ̀ ìyá. Àfọwọ́fà dẹ̀ wà. Àwọn ogun tó fojú kó. Àwọn ogun inú ìjọ. Sórí bó ṣe máa bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run báyìí. Àwọn ogun yẹn máa fò jáde. AlujoHymn vision with Segun Oluwayomi is a spiritual program. We worship the one that sits on the throne. À ń sin ọba àwọn ọba nínú ẹwà ìwà mímọ́. Ó dẹ̀ ránṣẹ́ sí àárín wa. Sórí ìdè máa já lónìí, àìsàn máa sàn, ẹ̀mí mímọ́ wà láàrin wa. Àwọn ogun tó jogún lára bàbá máa jáde pẹ̀lú ọwọ́ iná lónìí. Yáyin Ọlọ́run ọba, yáyin ọba àgbo àlàáfíà, mo fẹ́ràn rẹ. Revelation 3:37 says, who is he that said the thing and it coming to pass when God has not commanded it? Àyàn ta ló sọ nígbà tí Ọlọ́run kò wí? Ẹ̀mí mímọ́ sọ fún mi pé àwọn kan wà tí ogun àdàbí, ogun àyàfi ń bájà. Ogun èmi ni mo ní nǹkan mi, èmi ni mo bí, èmi ni mo ṣe. Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Bíbélì ní gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Ogun ẹ̀gbọ́n mi ni èmi ni mo ń ṣe. Ogun ọmọ mi ni èmi ni mo bí, èmi ni mo ń ṣe. Ogun ọmọ mi ni èmi ni mo bí, bàbá mi. Wọ́n Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ẹ wálé. Mi ò mọ̀dí tíṣẹ́ wòlíì ṣe ń wá báyìí báyìí. Ayérayé tú àwọn èèyàn kan sílẹ̀ lọ́wọ́ ogun tẹ́ ẹ̀ mọ̀. A máa tú orin yẹn kan. Ayé ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀. Gbé ọwọ́ méjèèjì sókè kó kọrin yìí tẹ̀lé mi.
Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ẹ ṣé, àyè ọpẹ́ tún yọ lónìí. Ayérayé ní kí n sọ fún gbogbo èyí tẹ́ ń gbọ́ mi pé òun ti tú àwọn ogun kọ̀ọ̀kan sílẹ̀ nínú ayé wa. Mo sọ nígbà tí mo bẹ̀rẹ̀. Ta ló sọ nígbà tí Ọlọ́run kò wí? Òfo lórí òfo ni. Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Bàbá lè ṣépè fọ́mọ. Ìyá lè ṣépè fọ́mọ. Àdàbí tí ìbáṣepẹ́ mi ni mo bí. Ṣùgbọ́n Ọlọ́run tó mọ ìbẹ̀rẹ̀ láti òpin, ó ń yí àwọn ègún yẹn padà. Ìwọ kàn má tọwọ́ bẹ̀ ṣẹ̀. Ayérayé ẹ ṣé o. Ẹ káàbọ̀ lórí ètò AlujoHymn Vision with Segun Oluwayomi. Episode 202 online. Ó ṣe àyàn yìí. Episode 4 on Orisun TV, the source. Ọ̀gá mi, èèyàn mi, ẹ̀gbọ́n mi. Mr. Fẹ́mi Adéríbigbé, ẹ ò ní dẹ́nilẹ̀ lórúkọ Jésù. Ẹ ò ní dẹ́nilẹ̀, a ò ní wá yín tì. Aláṣẹ Orísun worldwide káàbàtà. Ó ti pẹ́ gan o. Ọ̀gá mi Fẹ́mi Adéríbigbé, the Lord will keep you in the name of the Lord Jesus Christ. Thank you for this platform. Sórí bó ṣe ń gbọ́ mi yẹn lórí Orísun, lórí Facebook, lórí TikTok, lórí Instagram, lórí YouTube. Ìwọ kàn bá mi táìpù lórí Facebook, lórí TikTok, lórí Instagram pé thank you Jesus. Just type it, say thank you Jesus. Fi sórí comment section, just say thank you Jesus. Ẹ̀yin tẹ́ wà lórí Orísun náà, ẹ kàn níbi tẹ́ wà yẹn, ẹ gbọ́ méjèèjì sókè ẹ sọ pé thank you Jesus. Thank you Jesus. Just say it, say thank you Jesus. Àánú lèmi àti ẹ̀rí gbà o. Ọlọ́run ti ṣe àwọn ogun ìpìlẹ̀ kọ̀ọ̀kan nú ayé wa báyìí ládùúgbà yìí bá ṣe ń yin Ọlọ́run. Ẹ̀mí mímọ́ sọ fún mi ni. Reason yẹn tàbí wọlé pẹ̀lú àwọn iṣẹ́ wòlíì. Thank you Ancient of Days. Thank you Holy Spirit. As old as you are, you never change, you can never change, you will never change. Ọlọ́run tí ò lè yí padà. Kò yí padà. Kò yí padà. Ọlọ́run tí ò lè yí padà. Kò yí padà. Kò yí padà. Ẹ wálé. Ẹ ṣe ẹ kúrò lẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa lórí Facebook, lórí TikTok, lórí Instagram, lórí YouTube. Tẹ́ ẹ bá ti subscribe sórí YouTube wa Segun Oluwayomi TV, ẹ lọ subscribe. Lórí Facebook, ẹ lọ follow wa Segun Oluwayomi. Lórí Instagram @Segun_Oluwayomi. Lórí TikTok @Segun Oluwayomi. Sórí gbogbo orin tó ń gbọ́ yìí ó wà lórí AudioMack. Lọ download ẹ̀ ọ̀fẹ́ ni Segun Oluwayomi music on AudioMack. Just go and search me, follow me and download it. Jájọ ni Ọlọ́run àwọn Ọlọ́run. Fi ìbùkún fún Jésù olùràpadà. Fi ìyìn fún Jésù olùràpadà. Ọba àwọn ọba ni atótílétọ̀ gbogbo ìdílé Jésè kìnìún ẹ̀yà Júdà. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, arúgbó ọjọ́, akọ́dáhùn títí ń bẹ aṣẹ̀dáhùn tí ò sí mọ́. Ẹlẹ́rù ni ìyìn, ọba tó lè pa panigbani, panipani, amọ́ni, adáni, aṣeni, agbani, lágbàtọ̀ ojú kan olùkọ́pọ̀ òpàkọ́ òpó yìí. Ẹ gbé gbogbo wa méjèèjì sókè kí n máa bẹ̀rẹ̀ sí yọ̀. Fi ìyìn fún Jésù Kristi ọba àwọn ọba. Ẹ̀yin Olúwa lógo.
àyàn yìí bá ń lùlù yẹn kọ́ mọ̀ pé Jésù nìkan ló ń ṣe. mo fẹ́ràn orin yẹn dáadáa, orin Celestial ni orin yẹn ní Ọlọ́run 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 ọba yìí yé mímọ́ 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 ọba wọn gbẹ́ẹ̀lì ẹ̀wọ̀n lẹ̀ fún onídọ́lá ẹ̀wọ̀n lẹ̀ fún ayé ẹ̀wọ̀lẹ̀ ọba tó yẹ ká máa ṣí fìlà fún ni ká máa wólẹ̀ fún lójoojúmọ́. A lè wí lè ṣe ọba àwọn ọba, a tó máa wo àwọn orí rédíò wa báyìí sórí kò sóhun tó ń là kọjá tọ́lọ́run ò mọ̀. Èmi a máa sọ pé mo mọ orúkọ tó gun ayé ẹ̀ ń jẹ́, mo mọ Ọlọ́run tó mọ orúkọ tó gun ayé ẹ̀ ń jẹ́.
mo mọ ọlọ́run tó mọ orúkọ tí ogun ayé ẹ̀ ń jẹ́ sórí tó o bá yìn ogun yẹn máa dúró sílẹ̀ o ṣùgbọ́n tó o bá look at David ẹ wo Dáfídì ọlọ́run pè ní ẹni bí ọkàn mi nítorí pé ó mọ ọlọ́run yìí ni ẹ̀ṣẹ̀ Dáfídì pọ̀ gan apààyàn ni alágbèrè ni ó gbaya láya sórí ọ̀rọ̀ ó lè jà fọlọ́run nígbà tí Dáfídì gba Báṣẹ́bà lọ́wọ́ Ùráyà ọmọ àkọ́kọ́ tó jáde nínú àgbèrè yẹn ló kú o ọmọ kejì òun lọ́lọ́run tún fẹ́ràn jù nínú gbogbo ọmọ Dáfídì so tí ní bóun lè gbẹ̀jẹ̀ Ọlọ́run kí ló lè fà á Dáfídì mọ bí a ṣe ń yin Ọlọ́run ló kọ́ bí a ṣe èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ìkan tí ìbá mọ Ọlọ́run yìí ni àwọn ẹni bí a ti fi mí pa ogun ìdílé ogun ẹ̀jẹ̀ á ti bayé mi jẹ́ sí lọ sin Ọlọ́run yin Ọlọ́run nínú ẹwà ìwà mímọ́ kò sógun tó lè borí ẹ kò sógun ha ó ti kú kò sógun yé níbo ló lọ kò sógun káwọ́ mọ́rí jẹ́sẹ̀ mọ́lá ẹ má ṣe ọ́ bàbá ẹ jáde kọrin yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí rédíò àánú lèmi àti yín máa rí gbà. Gbé ọwọ́ méjèèjì sókè kó máa bẹ̀rẹ̀ sí í yọ̀. Dr. Olútáyọ̀ Àbúrò Ṣómìdé ẹ ṣé o. Ẹ ò ní dẹni ilẹ̀. A ò ní wá yín tì lórúkọ Jésù. Iléeṣẹ́ yín ò ní jóná. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí rédíò. Ẹ gbé ọwọ́ méjèèjì sókè kẹ́ wo ojú ọ̀run kẹ́ máa bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè pé ó mà tún ṣe é lónìí. Bó rẹ̀ ṣe ń gbọ́ mi lórí rédíò yẹn, wàá bá mi lórí Facebook Segun Oluwayomi, lórí YouTube Segun Oluwayomi TV, lórí Instagram @Segun_Oluwayomi, lórí TikTok @Segun Oluwayomi, lórí AudioMack gbogbo orin tó ń pọ̀ ìwà mẹ́ ọ̀fẹ́ ni lọ download Segun Oluwayomi music. Òun kan ní mo fẹ́ kó o mọ̀. Mo mọ Ọlọ́run tó tóbi ju ogun tó ń là kọjá lọ. Jẹ́ ká jọ sìn, jẹ́ ká jọ yìn, jẹ́ ká jọ gbéga. Ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè kẹ́ máa bẹ̀rẹ̀ sí í dúpẹ́. Ẹ̀yin Olúwa lógo.
gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé Ọlọ́run ti gbàgbé yín, Ọlọ́run ò gbàgbé yín. Ọlọ́run ò gbàgbé yín, Ọlọ́run sì máa ṣe. Olórin yẹn ní lọ́gán tí Jésù dé, ayé mi létò. Ayé ẹ máa létò, kò tí ì kàn ẹ́ ni, ó sì máa kàn ẹ́. Dúró, rọ́jú, dúró, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórí rédíò, ẹ dúró, Ọlọ́run sì máa ṣe. Ẹja kọrin, ká tó bẹ̀rẹ̀ sí gba request. Lórí àwọn rédíò wa, Dickiness Peter Elega kò sú wa láti máa kọrin ìgbàanì. Báwo la ṣe máa ń ṣe sórí wàá fi orin ẹ wàá fi ránṣẹ́ sí nọ́mbà yìí 08022852978. A máa play ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Wàá forúkọ ẹ sí, wàá ní èmi Ṣẹ́gun Olúwayọ̀mí, ẹ bá mi play orin ó ní ìṣègùn ńlá wa ní. A dẹ̀ máa play ẹ̀ fún ẹ lọ́sẹ̀ tó ń bọ̀. Kí ló tún ṣẹlẹ̀ lórí àwọn amóhùnmáwòrán àti àwọn rédíò wa? Joseph Olóyèdé, orí ọ̀fẹ́ ṣá.
ayọ̀ sì ń bọ̀. Mo sọ níwájú lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run sì máa ṣe, kò tí ì kàn ẹni tó bá kàn ẹ́ ó máa ṣe. Ìwọ kan sáà máa yin Ọlọ́run lọ, tó bá ti kàn ẹ́ okùn ìdílé gan ò lè dá ọwọ́ orí Ọlọ́run dúró. Mo máa ń kọrin kékeré ó ní kò sẹ́ni tọ́lọ́run gbàgbé láyé. Àfẹ́ni tó ní kò mọ̀ tó, àfẹ́ni tí kò lè ronú jinlẹ̀. Láni Jésù ò ṣeun, oore Ọlọ́run kò lákàwé o. Máa para rẹ̀ ẹ wálé. Gbogbo ẹ̀yin tẹ́ ń ro suicide ẹ wò orí Ọlọ́run á tó dé o. Kò sẹ́ni tọ́lọ́run gbàgbé o. Kò sẹ́ni tọ́lọ́run gbàgbé o. In his own time he makes everything beautiful. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Ọpẹ́yẹmí Aṣẹ́gun àti Ajogun ni a jẹ́. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò tẹ́ ń wò wá lórí amóhùnmáwòrán. Ẹ jẹ́ kí Ọlọ́run kó fagbára hàn nínú ayé yín. Ẹ bèrè ohun kan lọ́wọ́ Ọlọ́run alààyè. Mo ti rí àwọn oríṣiríṣi tẹ́símọ́nì táwọn èèyàn ti sẹ́ẹ̀dì sí mi. Bá a ṣe fẹ́ máa lọ báyìí, bèrè ohun kan tí Ọlọ́run á ṣe fún ẹ tí wàá wá dúpẹ́. Jẹ́ kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo. Bàbá fàgbára rẹ̀ hàn. Jẹ́ kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo. Bàbá fàgbára rẹ̀ hàn. Ẹ̀yin Olúwa lógo. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Èmi àtẹ̀yí wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us today. Gbogbo tí Ọlọ́run ti ṣe lórúkọ Jésù èṣù ẹ̀ṣẹ̀ ò ní bàjẹ́. À ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò yìí.
You can call me on this number 08022852978. Àbíkẹ́ tí àtẹ̀jíṣẹ́ sí àwọn nọ́mbà tó wà lórí screen yín tó yọjú yìí. Ẹ jọ̀ọ́ à ń fẹ́ onígbọ̀wọ́. Ẹ wá polówó àwọn ọjà yín lórí ìkànnì yìí. Ẹ ò ní kùtà lórúkọ Jésù. Ọlọ́run tí a kò lè dá dúró ń dáhùn láàrin wa ń bí. Èmi lè máa rí, ẹ̀yin la máa bá. See you next week by God's grace. Segun Oluwayomi is my name. Don't forget to follow me on all my social media platforms. YouTube, Segun Oluwayomi TV. Instagram, @Segun_Oluwayomi. Facebook, Segun Oluwayomi. TikTok, Segun Oluwayomi, @Segun Oluwayomi. Next week, I will see you. Ẹ jọ̀ọ́, à ń fẹ́ onígbọ̀wọ́ gẹ́gẹ́ bí mo yẹ sọ. Please, ẹ wá bá a dòwò pọ̀. Ọlọ́run àánú ò ní fi sílẹ̀. Ó dàbọ̀! AlujoHymn Alujo.